láìpẹ́ yìí ni awuyewuye kan bẹ́ sílẹ̀ káàkiri lórí fọ́nrán ayélujára tí à ń pè ní social media. Fídíò kan ló gbé arákùnrin kan jáde tó ṣe àlàyé wípé ìjọ Mountain of Fire and Miracles Ministry tí gbogbo ayé mọ̀ sí MFM pa irọ́ mọ́ òun wípé òun gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn kan láti ja ìjọ náà lólè àti láti kọlu olùdarí ìjọ òun ìyẹn wòlíì Daniel Olúkọ̀yà. Fẹ́mi Jimoh lórúkọ ọ̀gbẹ́ni ọ̀hún. Ó ní òun ti fìgbà kan jẹ́ pásítọ̀ nínú ìjọ náà rí, ó sì jẹ́ wípé láti ìdí iṣẹ́ pásítọ̀ òun ni wọ́n ti rán òun lẹ́wọ̀n àìmọ̀dí tóun sì ṣe bẹ́ẹ̀ lo ọdún 9 gbáko lọ́gbà ẹ̀wọ̀n. Fẹ́mi Jimoh sọ̀rọ̀ ilẹ̀kùn. Èmi náà dé ọ̀rọ̀ àwọlé ó di Sábò police station àdé ọkọ̀ dé pàǹtì àgbàtọ̀ dé pàǹtì náà wọ́n tàn padà náà wá sí Sábò wọ́n dẹ̀ fi mi sí ẹ̀yìn káńtà. Ibẹ̀ ni mo ti gbọ́ pé èmi fẹ́ polúkọ̀yà. Ẹ̀sùn náà fi kàn yín nìyẹn. Mo fẹ́ polúkọ̀yà pé mo fẹ́ jí owó olú ìjọ gbé. Ẹ̀sùn náà fi kàn mí nìyẹn, mo fẹ́ jí owó ìjọ gbé. Ẹ jẹ́ ká mójú ajé kò ní sọ ká gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn lásìkò náà. Fẹ́mi Jimoh ó mọ̀ mí dáadáa, àwa sábẹ́ tẹ́jọ́ ẹ̀ ni àwa wò bọ̀. Ó wá sọ fún mi pé òun fẹ́ rí mi, ọ̀rọ̀ wà o. Mo ní ó máa dúgbò mi náà wá bá mi ládùúgbò tọrọ bá wà. Ọjọ́ kejì ó wá mi wá sọ́kọ̀ àgbọn. Orí bí ìjókòó àgbọn yẹn gan ló ti ó pè mí, mo jáde wá bá. Kí ló ṣẹlẹ̀, kí ló ní ó sọ ó ṣàní kí n jẹ́ ká lọ wà ní ibì kan tó kàn. Mo á gbé lọ sí Paragon yẹn la wà, àrọ̀tí àmùtí. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀? Oníṣẹ́ bá yẹn sọ́fà ẹ̀ṣọ́ pè wá ni. Ṣé kò tí yẹ ká méèkì ẹ̀ báyìí sí i? Ìgbà tọ́lọ́wọ̀n dẹ̀ tí ìṣọ̀nà àbáyọ kí la fẹ́ ṣe fọ́lọ́hun? Sùúrù la máa ní, ó ní ọ̀nà àbáyọ ti wà. Kí lọ́nà àbáyọ yẹn? Ó ní MFM. Kí n ṣe Christian, Muslim ni mí. Ó ṣáà ní kí n má wọrí pé ṣé mo mọ̀ pé pásítọ̀ lòun bẹ̀. Òkè, báwo la ṣe máa ṣe? Wá ní a máa ṣiṣẹ́ yẹn gidi gan ni o. In fact, tó bá ti di February, beginning of February, náà máa lọ sí prayer city àti ibẹ̀ láti máa tẹ̀lé wọn wá sí ibi bíi tá a máa gba owó. Mo ní owó owó offering millions of naira, dollars ló máa wà ń bẹ̀. In fact, ó ní check tó máa wà nú ẹ̀. Ó ní ká má sọ pé àṣẹ o, tá a bá sọ pé àṣẹ ó léwu fáwọn àgọ́ because àmọ́ tó ti mú ọ̀rọ̀ yẹn lọ pé wọ́n gbà á lórúkọ jẹ́ ní ọ̀dọ̀ Olúkọ̀yà. Wọ́n á gbé mi, mo pè Akeem pé mo ti rí ọmọdé yìí, ó ní ká máa lọ sí Sùúrùlérè. A ṣe dé ọ̀dọ̀ bàbá ìyàwó nìyẹn. Bàtà dọ́dọ̀ bàbá béèrè lọ́wọ́ mi, ó ní ọmọ olúwo lè mi, ó lọ́mọ Ìjẹ̀bú Òde. Ó béèrè lọ́wọ́ wọn tó kù mi, ó lọ́mọ olúwo ni wọ́n sọ ìlú tó ti wá. Wá ní ọ̀rọ̀ ńlá lẹ́dẹ̀ wá sọ yìí. Bàbá yẹn wá ń sọ fún mi lọ́jọ́ yẹn pé ó ní bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe ń ṣe nìyẹn bó ṣùgbọ́n Ọlọ́run mú wọn. Bàbá yẹn wá ní pé ká padà wá ìjọ kejì. Bàtà wá padà lọ. Bàbá yẹn wá fún wa ní ẹ̀ka ńkọ́dà yẹn àwa fi sára. Ó sì di pé a bẹ̀rẹ̀ process ìrìn àjò yẹn nìyẹn tó di pé adọ́dọ̀ wọn ọlọ́pàá tó ń lọ́pàá náà sọ pé ká bẹ̀rẹ̀ ká máa ṣiṣẹ́ wa lọ kó tó di pé a kó Pasitọ Fẹmi àti Ẹ̀rí àti Caleb kó tó di pé a kó gbogbo wọn lọ sí police station. Nígbà tó ń ṣe ní press lọ́ndà Pasitọ Agboola nígbà yẹn wọ́n sọ bó ṣe máa ń kó àwọn ìwé 70 days ó ní àwọn àdúrà kan tá máa ń gbà tó máa ń pè ní 7 day fast and prayer ó máa kó sínú bucket overall tó ń fi ṣẹ́ á fi bò mọ́lẹ̀ á wá da ọṣẹ sí lórí á wá sọ pé òun fẹ́ lọ fọṣọ ní toilet àìrò olùṣọ́àgùtàn tó jáde sọ pé wọ́n ti kárí pé irú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ nígbà tó yẹn ní press ìgbà tó kúrò náà tó ń dàgbà sí ní iléeṣẹ́ ìránṣẹ́ tó ti di pé pásítọ̀ náà ó ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn bẹ́ẹ̀ tó ń bá transfer lọ bí ò ṣe lè tó máa fi dá padà sẹ́kọ̀ọ́ta á tún ṣe tọ̀hún ẹ̀rí lára àwọn kan tá a fi hàn nígbà yẹn Warri ló lọ
ní ọdún yẹn 2002 gbogbo àwọn àṣemáṣe wọ́n fi ń bá àwọn obìnrin olóbìnrin ṣe ní wọrí pẹ̀lú àwọn títẹ̀ ló di pé pásítọ̀ yẹn dáhùn padà wá sí Èkó ń bí báyìí. ṣùgbọ́n àwọn alákòóso ìjọ Mountain of Fire and Miracles Ministries ní irọ́ ńlá gbáà ní ọkùnrin ọ̀hún pa kiri. wọ́n ní lóòótọ́ ni wípé ó ń gbèrò láti kọlu ikọ̀ tí ó ń gbé owó ọrẹ àkọ́dá inú ọdún ìyẹn first fruit offering. wọ́n fi kún wípé àwọn kan làwọn gbé Fẹ́mi Jimoh lọ sílé ẹjọ́ bí kò ṣe iléeṣẹ́ ọlọ́pàá MFM àti àwọn yòókù tọ́rọ̀ náà kàn ní òpùrọ́ ayé àtọ̀run ní Fẹ́mi Jimoh torí àhámọ́ ọlọ́pàá ló wà kì í ṣe ọgbà ẹ̀wọ̀n àti wípé ìdí tó fi pẹ́ níbẹ̀ ni wípé kò rí ẹnikẹ́ni gba béèlì rẹ̀ títí fún ọdún 9 gbáko. ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ Fẹ́mi Jimoh ní ṣísẹ̀ntẹ̀lé láti lè fìdí òtítọ́ múlẹ̀. Fẹ́mi Jimoh ní òun pàdé olórí ẹ̀ṣọ́ wòlíì Olúkọ̀yà ìyẹn alàgbà Michael Ọláwálé Gbàdàmọ́sí ẹni ọdún 75 75 years old nílé babaláwo nílùú Ògbómọ̀ṣọ́. Fẹ́mi Jimoh ní níbẹ̀ gan ni ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. àlejò tó wá bá babaláwo Okay. ló bá di pé mo mọ̀ ó mọ̀ mi Okay. mo dẹ̀ dákẹ́ Okay. torí mi ò fẹ́ ṣáájú ẹlẹ́dẹ́gbẹ̀dẹ́. Okay. Ó wù mí mo wò mo lágbájá ilé kó. èèyàn mímọ́ yín ló wá sọ́dọ̀ babaláwo. ó bẹ́ẹ̀ ni Okay. olóòtú wọ́n gbé lágbájá mo mọ̀ bọ̀wọ́n mo dákẹ́. Okay. ó wò mí títí ó fi débi tó máa ti wọ mọ́tò torí mo gbé mọ́tò wá. gbé mọ́tò wá ni. bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ mọ́tò náà torí Olúkọ̀yà ló fún mọ́tò yẹn tó fi ń ṣe patrol. Okay. àwọn jíìpù aláǹdà tó ń lò gbà yẹn ni. Okay. èmi Michael Ọláwálé Gbàdàmọ́sí mi ò mọ ibi tí Ògbómọ̀ṣọ́ wà mo kàn mọ̀ pé Nàìjíríà ni Ògbómọ̀ṣọ́ wà ṣùgbọ́n mi ò fẹsẹ̀ mi ì débẹ̀ rárá tí Ọlọ́run dẹ̀ rí Ọlọ́run orí òkè Ọlọ́run tó dá ọ̀run òun ayé rí wípé bàbá yìí tó jókòó tí ẹ̀yin interview kò débi tí Ògbómọ̀ṣọ́ wà mi ì mọ létí babaláwo ń gbé bóyá páànù ni bóyá kíní ni wọ́n fi kàn mi ò débẹ̀ o talk less of taking my leg to that place ó kàn rọ́bìṣì gbogbo all my credentials ó kọ mi lóminú ó bà mí lẹ́rù pé àwọn èèyàn tó bẹ̀rù Ọlọ́run mọ́ wọ́n wá ń ṣèdè ojú ọmọ bàbá tó lóun ní gbadá àbí gbàdà lódún ìlà wà lójú mi kò mọ̀ bóyá là wà bẹ́ẹ̀ bá bá bi léèrè ní kóòtù ṣe bá lọ́gbẹ́ni náà ṣe rí kàtàkàtà bí tó wúyìn náà ló tún wọn máa sọ ṣùgbọ́n ní tèmi mi ò fi ẹsẹ̀ tí mo fi jókòó mi ò fi tẹ Ògbómọ̀ṣọ́ mi ì dẹ̀ mọ́ bẹ́ẹ̀ bàbá tó ń wí mi ò dá mọ̀ bóyá ó ga bóyá ó funfun bóyá ó dúdú màá wà lọ́dọ̀ọ̀dọ̀ jí o ojoojúmọ́ níṣẹ́ torí bàbá yẹn ó ń ṣiṣẹ́ from morning till night ni máa wà pẹ̀lú ẹ̀. tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n bá alàgbà Gbàdàmọ́sí nílé babaláwo ó ṣe wá jẹ́ wípé orúkọ olùdarí ìjọ DK Olúkọ̀yà ní Fẹ́mi Jimoh àti Caleb Ọlọ́run tẹ́lẹ̀ wá ń rán mọ́nu nínú gbogbo ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ náà. èmi ìdáríjì gbọ́dọ̀ wà láàrin àwa tá a jẹ́ onígbàgbọ́ àti mùsùlùmí àìsí ẹ̀mí ìdáríjì ló jẹ́ ká wa lọ jìyà yẹn. ẹni sọ wípé wọn ò lẹ́mìí ìdáríjì ṣó ní ẹ̀ṣẹ̀ kan tẹ́yìn ń ṣe Dr. DK Olúkọ̀yà tàbí ìjọ MFM. ìyá ló jẹ́ gọ̀ǹfàlọ́bù tó pé àwọn kan náà tẹ́ pé ńgbà tí wọ́n kó wọn déwájú ẹ̀ pé ẹ̀sùn tó ń fi kàn yín lágbára gan wọ́n jiyàn wọ́n sọ pé rọ́ ni so tẹ́ bá dẹ̀ gbọ́ tọ́gbẹ́ni ẹ̀ ń sọ ìgbà tó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ṣe ló ń pariwo wọn ò ní dáríjì wọn ò ní dáríjì wọn ò ní dáríjì ṣẹ́ni tí ò bá ṣẹ̀ ṣé ó máa sọ̀rọ̀ ìdáríjì ni. ọ̀gbẹ́ni Fẹ́mi Jimoh kò déédéé jí lọ́jọ́ kan pé òun kàn fẹ́ wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ lòdì sí MFM àbí Dr. Olúkọ̀yà àwọn kan ló wà lẹ́yìn ẹ̀ bó dẹ̀ máa fa àkókò yìí máa fi ṣe àlàyé fún àwọn tí ò bá tí ì gbọ́ pé látìgbà tí a ti dá ìjọ orí òkè náà àti iṣẹ́ ìyanu sílẹ̀ lMFM ti ní àwọn olùtakò and nǹkan tó wá jẹ́ pé
ó fi dàbí pé ó ń kárí ayé àwọn èèyàn ń gbọ́ sí ni pé a ti wà ní social media wọ́n wá wà bẹ́ẹ̀ tó pé nǹkan tí wọ́n ti fi ṣe iṣẹ́ òòjọ́ wọn ni anything àtọ̀ tó bá lè mú ìbanilórúkọjẹ́ bá orí òkè náà àti àánú wọ́n rẹ́dì sí so wọ́n máa wá ń dídì gbéra wọ́n á máa wá yàn pé ṣé wọ́n nìkan tó fẹ́ sọ lòdì sí MFM ṣé wọ́n nìkan tó fẹ́ lọ sí so wọ́n máa lọ máa wá gbogbo àwọn bíi pásítọ̀ tó ti ṣiṣẹ́ lẹ́mfm rí àbí wọ́kà tó ṣiṣẹ́ lẹ́mfm rí tó ń rí pé bí àwọn ti níkùn sínú kọ̀ọ̀kan ṣẹlẹ̀ tí wọ́n like ó yá kí ló fẹ́ sọ tó lòdì ká bá gbé jáde àwọn ló wá ń di ọ̀rọ̀ fẹ́. lára ẹ̀sùn tó fi kan alàgbà Gbàdàmọ́sí ni wípé CSO Gbàdàmọ́sí ló dé àwọn ọlọ́pàá sí agbègbè ilé rẹ̀ àti wípé nílé bàbá náà ni àwọn ọlọ́pàá ti mú òun ṣùgbọ́n ọ̀gá ọlọ́pàá tó ń ṣe àkóso agbègbè Ìwàyà sí Yáàbá lásìkò tí à ń wí yìí tí ó sì ti fẹ̀yìntì báyìí gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá alàgbà Káyọ̀dé Samuel tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún. Makoko Ìwàyà Akọ́kà àwọn ibi tó máa ń fún wa ní problem jù ni so a map out strategy wa ń gbà yẹn àná Ọlọ́run fún wa ṣe gan tẹ́ pé kò sí wàhálà kankan ní period tí mo fi wà níbẹ̀ even University of Lagos gbogbo àwọn vice chancellor wọn everyday là ń sọ̀rọ̀ kò sí wọn riot for a day níbẹ̀ yẹn rí Yaba Tech náà wọn riot níbẹ̀ yẹn rí St. Augustine then Federal College of Education Technical Akọ́kà ìyẹn gbogbo àwọn ọmọ ẹ mo mú bí ọmọ wọ́n wá wọ́n láwọn ní information kan mo ní information kíni mo ní kó máa bọ̀ ní ọ́fíìsì mi wọ́n dẹ̀ ìdí ọ́fíìsì mi wọ́n sọ story náà páwọn kan plan nǹkan kan láti strike ní Mountain of Fire because the headquarters Mountain of Fire under jurisdiction mi ló wà mi ò ń ṣe member church yẹn but anything tí ó bá jẹ́ pé kí wọ́n fi dáàbò bo aráàlú máa ṣe so ìgbà tán sọ mo á ní kan sáré bá mi pé the then OC mi I think mi ò rántí orúkọ ìlànà bíi Hakeem a máa ń pè Saudi so mo ní kàn pè wá fún mi kó náà lọ ìgbọ́ kó má dà pé bóyá ẹnu mi ni story yẹn ti jáde wọ́n narrate bọ́n ṣe lójú nǹkan tó sọ fún mi gangan náà sọ ìgbà tí Saudi yẹn débẹ̀ wọ́n sọ bọ́n ṣe plan pé wọ́n fẹ́ recruit àwọn so wá sọ fún wọn pé nǹkan tẹ́ ẹ máa ṣe ni pé a fẹ́ kẹ́ play along pẹ̀lú àwọn people yẹn that's the only thing because nǹkan tó plan gangan it could have been very bloody very very bloody wọ́n target church yẹn ni wọ́n mọ gbogbo movement and with the help of insider I think man náà wọ́n pè ní Fẹmi Jimoh àbí nǹkan kan so mo sáré pé òun àti one other one Caleb yẹn ó wà nínú àwọn traffic kíní wọn ní church yẹn. bí ẹni stop yẹn a ní ọ́fíìsì kan bí tí wọ́n kọ́ àwọn pastor tí wọ́n ti fún ní branch tí wọ́n kó wọn sí sórí àtúnwá fẹ́ẹ́ ránṣẹ́ bẹ̀rẹ̀ jòkó sí. ẹbẹ̀ àṣìbẹ̀ náà sọ ọmọ ọlọ́pàá yẹn bẹ̀ ni wọ́n ti wọ́n mọ́. so bí o bí agbésẹ̀lú ẹ̀ bó ti bẹ̀ ẹni sọ́ọ̀bù ẹ̀ ó kàn sílẹ̀ sọ́ọ̀bù báyìí ni ọlọ́pàá yẹn ọkọ̀ sí jáde ni officer this kẹlẹ́ wà talking about. ó dẹ̀ bẹ̀ mí ó fọlọ́n bẹ̀ mí ó fi bẹ̀ mí mo dẹ̀ ní ó ti tán láì mọ̀ pé ikú ń dẹ̀kú ni. even nínú tape tí a tape nínú fídíò yẹn Fẹ́mi sọ pé tọ́ba tí CSO lórúkọ báyìí something Gbàdàmọ́sí ọ̀ṣọ́ lórúkọ man yẹn ìyẹn ó ní tí man yẹn bó bá fẹ́ dàbí obstruction or whatever pé kàn mú kúrò lọ́nà pé kàn yanjú ẹ̀ nìyẹn